A kú ojúmọ́ níbikíbi tí ẹ ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni orúkọ mi ò yí padà. Ifá Dọ́là Ọlámilékan Ajagungbadé. Èmi náà ni mo kí yín níbikíbi tí ẹ ti ń wò mí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kọ́mọ kékeré, mo kágbàlagbà. Mo kẹ́yìn ẹ̀gbọ́n mi, mo kẹ́yìn àbúrò mi dédé níbikíbi tí ẹ ti ń wò wá. Nípa mo fẹ́ sọ̀rọ̀ ṣìtí kékeré nípa ohun tí ó ń lọ lọ́wọ́. Nípa ògùn ṣíṣe. Ògùn ṣíṣe dára. Pàápàá oṣó ní ṣíṣe tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa oṣó fún wọn tí ò mọ ohun tó ń kó bá ẹ nípa ògùn tí ò ń ṣe káàkiri. Ohun tó ń jẹ́ kó rẹ̀yìn, ohun tó ń jẹ́ kó sọ ohun tó ní, tó ń jẹ́ kó sọnù padà tí ò mọ̀. Ní pé ìwọ tí o fẹ́ ṣe oṣó, o béèrè lọ́wọ́ orí ẹ ibi tọ́jà ti tà ló ń béèrè. Okòwò mọ́lẹ̀, bàbá mi ò tiẹ̀ kí ẹ̀, kò bá jẹ́ orí ni, kò bá jẹ́ apáyàn lẹ́fẹ́ bá mi lò ní, kò bá jẹ́ ìran èèyàn ni, mo ṣetán láti náwó torí tí a bá jẹ èèyàn a kì í jẹ́ èèyàn. Ibi tọ́hún bàbá ru ọ̀rọ̀ yẹn sí kọ́ lẹ́yìn rò sí o. Ìwọ tó fẹ́ ṣoṣó tí ò ní pa ẹ́ lára, tí ò ní ní ẹ́ lára, ó ti jẹ́ dandan kó mọ̀ pé ẹranko ló máa lò fi ṣoṣó tó nágbára tó lè fún ẹ lówó tí ò ní gba owó yẹn padà lọ́wọ́ ẹ. Oṣó gidi tí ò ní gba owó padà lọ́wọ́ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ń lù sìn tẹ máa gbọ́ pé ó ti lo mọ́tò rí, kò lo mọ́tò mọ́, ó ti kọ́lé rí, ó talé náà. Látara ájò ṣíṣe ló ń kó bọ́pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ mọ̀. Nítorí pé wọ́n ń tara ẹ̀yà ara tó ń lò fi ṣe ájò owó fún wọn. Ẹ̀yà ara tẹ̀dẹ̀ ń wò yìí tó má ti lò fi ṣáájò owó, ó máa ń yáni lówó ni kì í fúnni lówó. Owó tó gbé wá fún ẹ yẹn, tó rí yẹn, ó wá yá ẹni. Tó bá ti lò tán, ó fẹ́ wá gba owó ẹ̀ padà. Ó dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí o ṣe mọ̀ pé ìgbà tó máa fún ẹ lówó kò sọ fún ẹ pé òun máa gbé wá jọba ẹ̀. Níjọ́ tó bá mọ wá gbà padà náà kò ní sọ fún ẹ pé òun ń bọ̀ láyé, kò jẹ́ sọ fún ẹ. Akọ̀dẹ̀ gbà wákọ̀ rí pé mọ́tò tó rà ó knock down ó ti dáwọ́ lé nìyẹn. Wàá lù tá ń gbàǹjo agbowó yẹn tówó tó fún ẹ tí ó bá ti gbà kó pé kó lé toró yẹ ẹni ó máa sùn ilé lórí o. Òun la ṣe ń rí ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan wọn ò dọ́gba, tí nǹkan wọn ti dọ́gba rí tí ò dọ́gba mọ́. Ṣùgbọ́n o lè lo oṣó tí ò ní ẹran àbí ẹ̀yà ara ènìyàn nú kó wá nù dé padà òun fẹ́ gbowó. Òun máa ń buni lówó ni. Látijọ́ kò sí pé wọ́n jíyàn gbé. Ẹ lọ wà tíjọ́ mọ̀ bàbá wa ṣe ń ṣe gbà. Kò ṣe pé wọ́n jíyàn gbé, wọ́n jẹ́ ọmọ kékeré gbé à ń gbọ́. Ṣùgbọ́n ayé ìsìn láti ń gbọ́ pé wọ́n jíyàn gbé, wọ́n gé orí wọn, wọ́n gápa wọn nítorí kíni, nítorí owó. Kò ń ka fẹ́ lómi o. Ẹlòmí àṣẹ àtúbà ti ẹ̀jẹ̀ sí ni. Ṣùgbọ́n ò ní lo oṣó ẹlẹ́ranko kó ní ẹ lára. Máa fi oṣó kékeré kan lẹ̀ fún yín. Ẹ̀yin tẹ́jẹ́ tèmi ẹ lọ́dọ̀ wò. Kẹ́ wo yàtọ̀. Owó tó bá fún yín ẹ rí pé owó náà mọ́ yín lọ́wọ́. Ẹ fi ṣeun ré. Ọ̀rọ̀ ṣe títí mo kàn mú wá fún yìí. Ẹ má jẹ́ ká lọ nípa ìlànà pé à ń gé orí ẹni, à ń gé apá ẹni fi ṣe oṣó, fi ṣáájò owó. Ìdàláàmú ni tó bá dọ̀la. Ẹ jẹ́ fún yín ní oṣó kékeré kan. Ẹ lọ wá akọ pẹ́pẹ́yẹ funfun. Ẹ wá aṣọ funfun ọ̀pá méjì. Ẹ wá mọ́ pẹ́pẹ́yẹ náà. Ẹ là mọ́lẹ̀ dáadáa tẹ́mi máa fi bọ́ lẹ́nu ẹ̀. Ẹ máa là mọ́lẹ̀ tẹ́mi máa fi bọ́ lẹ́nu ẹ̀. Ẹ wá là láyà. Ẹ kó ẹyin ìbílẹ̀ 16 ẹ tò sínú ẹ̀. Tí ó bá fẹ́ gbà tẹ́ bá ti ń kìí máa fọ́ sínú ẹ̀. Ẹ wá mú ewé ọlà. Ẹ kó sínú ẹ̀. Inú aṣọ funfun tó wà yẹn ẹ wá gbé bẹ́ẹ̀, ẹ gbé sápẹ́. Ẹ wá kó ewé ọlà. Ẹ gbé ewé ọlà sí dáadáa. Ẹ wá mú ewé ẹ̀là. Ẹ mọ̀ kó ti di méjì. Ẹ kó sí. Ẹ fatare 3 sí lẹ́gbẹ̀ẹ́. Ẹ wá jó, tẹ́ ẹ bá jó tán ẹ dá sí méjì lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ kò dá kan lọ́ṣẹ. Kẹ́ ẹ kó sínú ike funfun tó bá gbà.
kẹ́ ẹ pa ẹyẹlé funfun fún ike yẹn. Èyí tó kù yẹn ẹ dà sínú ṣẹ́rẹ́. Tẹ́ bá ti dà sí ṣẹ́rẹ́, ẹ pa ẹyẹlé funfun ẹyọ̀kan, ẹ pa fún ṣẹ́rẹ́ yẹn. Tẹ́ bá ti wá jí ní fẹ́rẹ̀ tẹ́ ẹ ti bá ẹnìkan ní sọ̀rọ̀, ẹ lọ bù nú ọṣẹ yẹn. Ẹ ní wọ bàtà lọ léèwẹ̀ tẹ́ ti fẹ́ wẹ̀ o. Tẹ́ bá ti wá bù, ẹ gba léèwẹ̀ lọ wẹ̀. Tẹ́ bá ti ń dé, ẹ mú ọtí yín, ẹ já. Ẹ bu ètù tó wà nú ṣẹ́rẹ́, ẹ bù sọ́wọ́, ẹ bá sọ́hun tẹ́ ẹ bá fẹ́. Ẹ wá fi ọtí kẹ́ fi lò sọ́hun. Ń tẹ́ bá rí kẹ́ pé nọ́mbà mi tó rìn lórí line. MTN line mi ló ń lọ yìí. Hotline mi ni 081 30 610 395. WhatsApp number mi ló ń lọ yìí 081 28 02 48 44. Ẹ pè mí. Ìwọ tó o bá ní ìdíwọ́ lára bóyá o ti ń ṣoògùn tẹ́lẹ̀ kò jẹ́, kọ́kọ́ wẹ ìdíwọ́ ìdènà yẹn kúrò kó o tó lo oṣó yìí o. Kó lè fún ẹ níye tó yẹ kó fún ẹ, kó má bá ìdíwọ́ pàdé lára ẹ, kó lè fún ẹ ní kìṣì owó tó yẹ kó fún ẹ. Oṣó yìí kò sí fún ẹni tó ń sùn tó ń jí tí ò ní nǹkan tó ń ṣe. Ó wà fún ẹni tó ń ṣiṣẹ́ lọ́tùn àbó ń dáyàn lóhùn. Ó wà fún, kò sí fẹ́ni tó ń sùn kalẹ̀ tí ò níṣẹ́ tó ń ṣe. Wọ́n kàn máa pè é iṣẹ́ tí ò tọ̀rọ̀ máa gbé fún, a máa rówó tiẹ̀ náà, ṣùgbọ́n ó lè má tó tẹni tó ń ṣiṣẹ́. Fún ìwọ tí o fẹ́ ṣe tí ọ̀nà ẹ jìn, à ń fi iṣẹ́ wa fi ránṣẹ́ káàkiri orígun mẹ́rin àgbáláyé. Yálà lóyìnbó ní Nàìjíríà, níbikíbi tẹ́ bá ti ń wo ètò yìí tó fẹ́ ṣoṣó, tó fẹ́ kó pa ẹ́ lára, tó fẹ́ ṣe àjò, tó fẹ́ kó pa ẹ́ lára. Ìlú òyìnbó à ń fi gbogbo nǹkan yìí, àṣejẹ ní, ètù ní, ọṣẹ ní, àfi ránṣẹ́ síbikíbi lórígun mẹ́rin àgbáláyé. Tó tẹ́ bá wá tún fẹ́ èyí tó tún lágbára jù bẹ́ẹ̀ lọ, èyí tí mo kọ̀ fún yìí, mo kàn fẹ́ ká dán wò. Ká mọ̀ yàtọ̀ nù ká jẹ́ ran èèyàn, ká jẹ́ apá èèyàn, ká jẹ́ ẹsẹ̀ èèyàn, ká pààyàn. Sí yàtọ̀ ń pé à ń pààyàn, ẹranko là ń pa, la fi ń ṣe ìrìn àjò owó wa. Èyí tí mo wá fún yìí mo yọ̀ǹda. Tàbá rẹ̀ ni tó fẹ́ ṣe tó lágbára jù bẹ́ẹ̀ lọ, tó ń fẹ́ millions, ẹ lè pè mí sórí nọ́mbà mi nígbàkígbà 081 30 610 395. 081 28 02 48 44. Ẹ pè mí nígbàkígbà. Èmi ni tí èmi ọmọ yín náà ni Ifá Dọ́là Ọlámilékan Ajagungbadé. Ẹ ṣé.